Ẹ̀yin èèyàn mi, ó ga o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ́ta. Pẹ̀lú gbogbo àsìkò tẹ́wà ní tẹ́wà. Ẹ ṣé o, àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àmín. Ṣé ẹ rí ààfin kábíyèsí? Wọ́n ní tí èèyàn bá dẹ ojú, á rí mú o. Òun ni ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin. Ṣé mo sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ pé ó ṣẹlẹ̀ tí Naomi àti ìyá ẹ̀ tán tí ìyá fi sọ pé ó yá yá kí Naomi máa bọ̀ nìyí. Naomi máa bọ̀ lákùrẹ́, òun ò ṣe mọ́ pẹ̀lú bí ìyá ẹ̀ ṣe relax, bí ìyá ẹ̀ ṣe collapse. Tension yẹn ti pọ̀ jù. Tension tó wà láàfin yẹn. Ó pọ̀ o, ó pọ̀ o, ó pọ̀ bẹ́tẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò sí nǹkan tó le tí kì í rọ̀. Òkè tó ga 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 gò bá yà, á ní ọ̀rọ̀ náà máa sọ àbí nǹkan kan náà máa ṣe tí gbogbo ẹ̀ máa fi dẹ́rùn. Gbogbo nǹkan tó le 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 tó máa fi wálẹ̀ tó máa fi wà ní position tó dá. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi bó ṣe ń gbọ́ wa. Ṣé ẹ rọ́rọ̀ Naomi àti ọ̀rọ̀ Elizabeth ní ààfin yẹn? Ọlọ́run ló yẹ. Gẹ́gẹ́ bí a ṣe ń wòye nǹkan bó ṣe ń lọ. Tí èèyàn bá ní sùúrù, a máa jẹ èrè lọ́jọ́ iwájú nígbẹ̀yìn gbẹ̀yìn. Èrè máa ń bẹ fún tọ̀ún. Ṣé ẹ rí bí màmá ṣe ní kí Queen Naomi padà sí Àkúrẹ́ tó ti sú òun? Wọ́n ní tí ìlú bá ti ń le lálejò, ó ti ṣe tán láti yà. Ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń rí tí gbogbo ẹ̀ ṣe kúmúkúmúkú, ó kàn ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni o. A kì í sí pẹ̀lú òkú ẹ̀, wọ́n ò ní borí. Mo lẹ ti rí pé ṣù ń borí Ọlọ́run, God forbid, èèwọ̀. Èṣù ò lè borí Sátánì, Sátánì ò lè borí Ọlọ́run, Ọlọ́run ló máa borí gbogbo wọn àti èṣù àtàwọn ọmọ ogun Ọlọ́run ló ń borí. Ọlọ́run tó ti ń borí láti ilẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ láti ìjọ́ ta ti bí wa sáyé, pàápàá jùlọ láti ìgbà tá a ti wà nínú oyún. Ká tí ẹ̀ tó wọnú oyún, Ọlọ́run ni lọ́lọ́run máa jẹ́. Ó dẹ̀ ń ṣàbò lórí wa, ó dẹ̀ ń ṣàánú fún wa. Ó ń ṣẹ́ ogun ńlá 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 fún wa. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Fún èèyàn tó wà ní ilé ayé tó ń mí, tínú ẹ̀ dùn táyọ̀ ẹ̀kún, tó ń jẹ tó mu, tí gbogbo nǹkan tá à ń ṣe tí ó gbòdì mọ́ wa lára. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn tó kù díẹ̀ káàtó fún lágbára Kristi, a gbàdúrà fún wọn. Kó tí wọn náà kí gbogbo nǹkan tó lé nínú ayé wọn kó lè k'Ọlọ́run sọ dẹ̀rọ̀. Gbogbo àwọn tó ń síìkì kí Jésù Olúwa bá bu ẹ̀jẹ̀ ìtura, omi ìtura, kó rush agbára àlàáfíà kó rush ẹ̀ bọ̀ wọ́n. Káàbọ̀ Ọlọ́run kó dájú, kán rí ìwòsàn, kán dìde nínú àkéte àìsàn wọn. Ogun ò lè borí wọn lórúkọ Jésù Olúwa wa. Amen. Torí olóòótọ́ ò lè kú sípò ìkà. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká try ká máa ṣe rere. Torí òun ló pé o. Òun làlàáfíà wà nínú ẹ̀ o. Òun la lè fi kó ògo já. Òun la fi lè rí ògo Ọlọ́run, ojú rere Ọlọ́run nínú ayé wa. K'Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Àmín. Ọ̀rọ̀ Naomi àti Elizabeth ní ààfin yẹn, mo wòye pé nígbẹ̀yìn gbẹ́yìn, àwọn náà máa rẹ́rìn ayọ̀, wọ́n máa rẹ́rìn ìṣẹ́gun. Wọ́n máa sọ pé, ṣé pé ààfin yìí lè wá tòrò báyìí? Ṣé pé ààfin yìí lè dà nígbà tí Ọlọ́run bá ti mú gbogbo àwọn oníṣẹ́ ibi kúrò lọ́nà? Ó di dandan, it shall come to pass. It shall come to pass. Nígbà tí Naomi ò fi sọ̀rọ̀ búburú mọ́ ẹnìkan, tí Elizabeth náà ò ro búburú mọ́ ẹnìkan, gbogbo nǹkan tó ń fẹ́ ní ààfin yẹn á tó wọn lọ́wọ́. Kábíyèsí ò ní regret ní ìgbésí ayé ẹ̀. Kábíyèsí kàn ń bẹ̀rù ni. Ó ń bẹ̀rù. Bíbélì sọ fún wa, ó ní Ọlọ́run ò fún wa ní ẹ̀mí ẹ̀rù, bí kò ṣe ẹ̀mí ọgbọ́n àti inú tó yè kooro. Bẹ́ẹ̀ ni. Ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti inú tó yè kooro, òun ni Ọlọ́run fi fún wa. Ó ní ká má ṣe bẹ̀rù ẹni tó lè para, tí ò lè pa ẹ̀mí. Tí a bá ti bẹ̀rù wọn, kékeré nìyẹn. Bíbélì dẹ̀ sọ pé ó ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí à ń retí.
ìjẹ́rìí ohun tí a kò rí. Ẹ̀hun tó ní bá wọn, ẹ̀yin tẹ bá mọ Bíbélì, tẹ mọ̀ ọ́ kà, tẹ mọ̀ díẹ̀díẹ̀. Nǹkan tí ìrírí tí Ọlọ́run ṣe fún wa ó pọ̀ nínú Bíbélì o, tó jẹ́ pé ó lè mú kí ká máa kà, tá dẹ̀ máa sọ, tá dẹ̀ máa rò, tá dẹ̀ máa mọ nǹkan tó sọ, tó lè fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ìgbàgbọ́ wa. Torí gbogbo àwọn nǹkan tí mèremère kan tí Ọlọ́run ti ṣe sínú Bíbélì tó yẹ pé ká máa mú lò kọ́kàn wa lè balẹ̀. Ó máa jẹ́ àǹfààní fún wa lọ́jọ́ iwájú àti nísinsìnyí àti àsìkò tá a wà yìí. A ní Queen Naomi, Elizabeth, tó bá ní sùúrù, mostly Queen Naomi. Queen Naomi náà ní sùúrù o. Ọlọ́run á túbọ̀ á fún ṣe. Nígbà ó bá yá, wọ́n máa wá wọn ò ní rí wọn mọ́. Àṣẹ Ọlọ́run ni, àsọtẹ́lẹ̀ tó wà láàfin nìyẹn. Wọ́n ní ẹni tó ń ṣe, ẹ jẹ́ kán máa ṣe lọ, kán máa ṣe bí. Tó bá dẹ̀ mọ ore ṣe máa ṣe lọ. Tó bá dẹ̀ mọ ìkà ṣe máa ṣe lọ. Wọ́n ní kò sí kankan tó máa gbé àṣélẹ̀, òun ni àbọ̀ wá bá. Wọ́n ní ṣe ni Mariam lánàá púpọ̀ dìde. Ibi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ pé wọ́n ti rí kábíyèsí àti Naomi, wọ́n wálé láyé àtàlàáfíà. Tí kábíyèsí sọ pé kó gbogbo èèyàn máa jẹ́ kán máa mu, kí inú wọn máa dùn. Pé nǹkan tí ojú wọn, nǹkan tí tọ́lọ́run tó gbé fò wọn dá, pé kì í ṣe kékeré. Wọ́n níbẹ̀ ni wọ́n kàn rí pé ṣe ni ara kàn bẹ̀rẹ̀ sí ní já Mariam jẹ. Tó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ̀nrànwọ̀nràn. Wọ́n ló wọ inú chamber kábíyèsí ló bẹ̀rẹ̀ sí ní ṣe wọ̀nrànwọ̀nràn tó ṣe wọ̀nrànwọ̀nràn. Pé gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló ń ṣe léyìí, kí ló ń ṣe léyìí. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní kà. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní kà, ó lóun máa confess, ó lóun máa confess, ó lóun máa confess. Wọ́n ló confess o. Wọ́n ní gbogbo èèyàn ní ha. Wọ́n ló kàn bẹ̀rẹ̀, ó yìí bẹ̀rẹ̀, ó yìí ń ṣe o. Pé wọ̀nrànwọ̀nràn yẹn yìí wà lára rẹ̀. Pé kábíyèsí ni kán fi í lẹ̀ o, kán yìí dé mọ́bẹ̀ o. Nígbà ó bá yá, gbogbo àṣírí pátápátá tó wà ní kọ̀kọ̀ gbogbo èyí máa tú jáde. Ṣé nǹkan tó ń ṣe fún àjọyọ̀ yẹn pé òun gangan ló jẹ òun lógún. Wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi pé ó ń confess o. Wọ́n ní ààyè máa gbọ́ ààyè ṣe investigation o. Pé bóyá ọwọ́ ẹ̀ wà nínú àwọn kidnapper tó ń rán. Pé kí wọ́n lọ kidnap kábíyèsí. Pẹ̀lú àjọyọ̀ tó ń ṣe lánàá yẹn. Gbogbo kíní yẹn. Guilty conscience pẹ̀lú gbogbo ìwà èérí tó ti hù. Wọ́n ló ń confess lánàá. Kábíyèsí ní kán dé mọ́bẹ̀. Ààyè máa rúùtù ẹ̀ jáde. Torí ẹ̀ mo ṣe ń sọ pé kí olúkálùkù wọ́n ní tí a bá dẹ ojú àárín mú. Ṣé rí Elizabeth yẹn kò mọ wọn rẹ̀. Ó dàbí pé tó bá ṣe kíní díẹ̀, a tó withdraw díẹ̀, a ṣe kíní. Tó bá mọ wọn rẹ̀, kó yá tìtì tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ dáadáa. Kó tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ. Kó yóò fara ro gbogbo àwọn afojúfẹ́ni tó ń fọkàn fẹ́ ni. Ṣùgbọ́n Naomi ó jẹ́ ẹnìkan tó gbọ́nú, tó gbọ́n ta, tó gbọ́n ní kíní. Oníwà tútù bí àdàbà. Queen Naomi, Ọlọ́run ó really ránṣẹ́. Ó really pé Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú ẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀. Màá máa mú ìtókù wá fún yín. Torí story yẹn gùn, ẹ ní lè gbọ́ tán lẹ́ẹ̀kan. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ dẹ̀ bá mi fi ìtókù sí comment section. Màá máa mú gbogbo ìtókù, wẹ́rẹ́wẹ́rẹ́ ìtókù wá fún yín. Sétí gbọ́ wa. Ẹ ṣé ààbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín.